làǹkàrà lé ẹ káàbọ̀ làǹkàrà òde ẹni tá a ti rí pé ọjọ́ mẹ́ta láti pé kú ọjọ́ mẹ́ta èmi mọ̀ kí n pé ẹ kú kàlẹ̀ ń bẹ̀ wọn o ṣé dáadáa ni mo bá yín ẹ kúkú mọ ìtàn tá à ń bá bọ̀ ìtàn ọkọ ọ̀gá mi tá à ń bá bọ̀ ẹ ti mọ̀ pé gẹ́gẹ́ ti gbiná o Sunday ti lásẹ̀ǹtì ó ti forí gbálẹ̀ ẹsẹ̀ rẹ̀ kan sì ti kán kò wá dẹ́nì kankan mọ̀ ńgbà tó tají o ṣé ẹ gbàgbọ́ pé ìyàwó rẹ̀ náà dákú lọ hospital níbi tó ti dákú ẹ̀rọ sí tẹ́ ẹ̀ bá rántí ẹ lọ wo ìta aṣọ lọ nígbà tí àwọn fámìlì ọkọ rẹ̀ tí wọ́n sọ pé àwọn ò fẹ́ rí kí ló tún wá ṣe nínú ayé ọmọ àwọn wọ́n lè bọ́ síta ó wà ń ta kò jẹ kò ṣe nǹkan kan béèyàn bá bí léèrè question yóò mọ mírí ni omijé ló ń gbọ̀n lójú ẹ̀ wípé àánú Sunday ń ṣe òun náà gan wá sùn òun náà pé lẹ́yìn ọdún kan tóun ti lọ òun tó padà dé wàhálà náà tó ní ẹ̀yin tí ó gbẹnu tó reality show ṣé ẹ mọ̀ pé gbogbo ọdún tọmọbìnrin yẹn fi lọ ó lóun ò sùn mọ́kùnrin kankan o ó níṣẹ́ òun lòún gbájúmọ́ ó ní wọ̀nba tóun sì lòún fi tọ́jú ọmọ náà orúkọ ọmọ yẹn ti kọjá ọdún kan lòún fi wá gbé fún ìyá ọmọ fún nítorí pé òun fẹ́ máa bá ìrìnàjò ayé òun lọ kó tó di wípé ọmọọṣẹ́ ọkọ òun kò jẹ́ kóun gbádùn torí pé ọmọọṣẹ́ ọkọ òun mọ̀ pé òun fẹ́ travel lọ sí ìlú àwọn àràbù ni ó wá ní kí ló ti fẹ́ travel òun ṣàfẹ́ lọ tí Sunday ò ti nírí òun mọ́ wọ́n ní Sunday kan mọ̀ ọtí kiri ni wọ́n fún lóbìnrin àkọ́kọ́ wọ́n fún lóbìnrin ẹlẹ́ẹ̀kejì obìnrin ẹlẹ́ẹ̀kẹta Sunday ò gbà o ẹlẹ́ẹ̀kẹta yìí pé ó pa jẹ́ kí n try ìyẹn nìyẹn sílẹ̀kùn mọ́ lórí ó ti pé ó ti yẹ yí bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ á máa bẹ́tò lọ ẹ jẹ́ á máa bẹ́tò bọ̀ ní ìsinyìí ìyàwó yìí sọ pé òun ti lóyún ìyẹn ọmọbìnrin tó bá pẹ̀lú Sunday ìjọ náà ó dẹ̀ ti lọ ṣẹ́yún ó fòògùn ṣẹ́yún ó dà pé oyún náà wá gbòó ọgbọdọ hospital ó ní oúnjẹ tí ìyáálé òun gbé fóun ìyẹn ìyàwó Sunday yẹ bùnmi oúnjẹ náà lòun jẹ wọ́n ṣàánú òun ó fẹ́ pọ̀ ọmọ òun ni oyún yẹn ti wálẹ̀ o Ọlọ́run ló yọ yín o kódà bẹ́ẹ̀ ṣe wà yìí tí ìwà òkè torí ilé ọmọ yín ilé ọmọ òun torí ṣẹ̀ṣẹ̀ máa ṣẹ́yìn ọ̀ bẹ́ẹ̀ kó oyún máa wọ̀ ẹ̀ lára yín ni ilé ọmọ yín ti fẹ́ lẹ́gàn o tó sọ báyìí pé kíní kan bó ṣe bẹ̀rẹ̀ sí ń bleed nìyẹn ó bleed títí ó bleed o kí lẹ fẹ́ ṣe sí báyìí ibi tó ti ń bleed làwọn èèyàn sọ pé wo ọmọ ọlọ́mọ tó fún ní poison jẹ torí Sunday òun ò fún poison jẹ ókè òun rẹ́dí àti lọ Bùnmi sọ fún wọn pé tẹ́ ẹ bá ní kí n máa lọ máa lọ mi ò sọ pé mi ò lọ àmọ́ èmi kò ní mo fún ní poison ó ṣe máa fún ní poison ṣé bóyún Sunday ló wà nínú ẹ̀ èmi náà bí tèmi ẹ ṣàánú mi ẹ má gbèrú tí ò ṣe tèmi lé mi lórí wọ́n ní ró ni ìwọ ló fún ó ti fún ní poison jẹ wàá gbé ẹjọ ṣàánú mi ẹ má gbèrú lé mi lórí èmi kọ́ mo fún poison jẹ mi ò fún poison jẹ gbọ́ mi bẹ̀rẹ̀ sí sunkún wọn ti ẹ̀ wojú ẹ̀sẹ̀ kan wọ́n lóun ló fún ní poison jẹ Bùnmi lóun kọ́ lóun fún ní poison jẹ ibi tí ẹkún yìí ti pọ̀ jù àrírú eléyìí rí ó ń sunkún gidi gan nọ́ọ̀sì kan bá lọ bá pé ẹ wá ẹ má lè mi mo sọ fún yín o ọmọbìnrin yẹn ṣe wà yẹn ó lè má kú o àmọ́ lé ọmọ ẹ̀ má gbé jáde ní Bùnmi bá ní wọ́n pé orí òun ti burú o òun kọ́ lóun fún poison jẹ má bá yé òun jẹ ní nǹkan tí mo yà sọ fún yín ẹ pé ṣe ń pariwo yóò ìwọ ìṣòwò lẹ́ ń pa ẹ ṣe sọ̀rọ̀ fún bí ẹ ṣe kó wájú ẹ nìyẹn ẹ wá sọ fún mi ilé sọ fún yín ìyẹn á kó wájú ẹ ìyẹn wá lọ ń tiẹ̀ wọ́n ṣàwà ń bẹ̀ gbà tó pẹ́ díẹ̀ o tí yẹn ti ń bleed tí wọn orí kò tó máa ṣe sí bó ṣe bí dókítà ṣe lọ pé àwọn fámìlì ẹni tó ń bleed gangan pé kán wá ẹ wá ń bí ṣe rí ọmọ yín yìí oògùn ló lò ó oògùn báyìí ló lò àwọn oògùn tó lò nìyẹn o àwọn tó lọ bá ó dẹ̀ sì jẹ́wọ́ fáwọn àwọn oògùn tó lò nìyẹn torí bó ṣe wà yẹn kò dẹ̀ sí kò sí àní oògùn yẹn wá fi induce àwọn aláboyún tí ó bá tí ọmọ wọn ò tètè wá pé láti fi help wọn kí ojú ara wọn lè open ní ìsìn ọ̀nà àbúrò yẹn lọ lò bó dẹ̀ ṣe wà yẹn nǹkan ilé ọmọ ẹ̀ ó dẹ̀ ti fẹ́lẹ́ ó ti ṣẹ́yún jìnnà so kò sí nǹkan tá a máa ṣe sí báyìí lẹ́yìn ká gbélé ọmọ ẹ̀ jáde o help kan tí mo wá lè ṣe fún yín ni pé kí n má sọ nǹkan fáwọn other family tó rò pé ẹ̀yin family ordinary owó drip lásán rí fi sílẹ̀ so that ẹ lọ wọ́wọ́ wá
pẹ̀lú owó tí táwọn yẹn náà bá kólẹ̀ ẹjọ́ kò lábò kẹjọ sọ kẹjọ tọ́jú ọmọ yìí bẹ́ẹ̀ ni ọ̀nà tó lè gbà nìyẹn ló bá ní wọ́n bá lọ wọn ò sọ fáwọn fámìlì Bùnmi àwọn fámìlì Bùnmi ti wá àwọn ẹ̀gbọ́n Bùnmi ti wá àwọn ẹ̀gbọ́n ọkùnrin ti wá pé òun mo ṣe à ń kó wàhálà bá wọn òun kó kíní kan bá wọn ó ní mi kó wàhálà bá yín mi kó wàhálà bá yín wàhálà wo ni mo kó bá yín mi ò mọ̀ ṣé màá fi Sunday sílẹ̀ nínú wàhálà àti ìdààmú tó wà ní èmi nìkan ní Sunday dámọ̀ ẹgbàá mi òun kó lọ́n fún poison ni wọ́n bá ní òkè wọ́n wá kówó sílẹ̀ nígbà tó kówó sílẹ̀ ẹ̀gbọ́n Sunday ẹ̀gbọ́n Bùnmi lọ bá wọn ó ní ẹ wá mi báyìí o tí a bá padà gẹ́tì pé kò ń ṣe poison of ẹlẹ́pọ̀ fún ní poison jẹ o tá a bá padà gẹ́tì pé kò ń ṣe poison of fún jẹ wàhálà máa ṣẹlẹ̀ hospital yìí o kìíní kan o wọ́n fẹ́ máa jà dókítà ní pé ẹ lọ calm down àti ìmọ̀ nǹkan tó ṣe ẹ lọ dáwọ́ papọ̀ kẹjọ tọ́jú ẹ̀ ẹ lọ sọ pé poison of fún jẹ náà náà ó lóun lóyún òun kọ́ lóun lóògùn fi ṣe kìíní kan dókítà sáà tó láti máa tọ́ọ̀nù wọn báyìí wọ́n sáà ní kó sí wàhálà ń bẹ̀ wọ́n lọ tọ́jú ẹ̀ nígbà tó ṣe test fún tán tó ṣe gbogbo ẹ̀ tó ń gbílé ọmọ ìyáde tán ara ẹ̀ wà òkè ó padà wálé àwọn fámìlì ọ̀hún kọ́kọ́ mú lọ tọ́jú ẹ̀ Bùnmi wà pẹ̀lú Sunday wọn Sunday jọ ń gbégbé ayé ara wọn Sunday náà ò tí wà òkè dáadáa bẹ́ẹ̀ náà nígbà tí ó wá yá tara Sunday tí wọ́n ń walẹ̀ díẹ̀ ni Bùnmi wá sọ fún Sunday pé ó dàbí pé òun máa fi ẹ́ lẹ̀ o òun máa lọ o wípé wà lè máa tọ́jú ẹ̀ dandan ní kí ló dé ìyàwó ẹ̀ tó lóyún fún oyún ẹ̀ bàjẹ́ wọ́n sọ pé òun lòún ṣẹ́ fún oyún ìyàwó oyún ṣé bí wo ló lóyún oyún òun ò fóbìnrin nǹkan lóyún kódà àwọn ò tí jọ lájọṣepọ̀ rí ara ẹ̀ ti wà ókè gbọ́ tí mò ń sọ yìí ẹ̀ jọ lájọṣepọ̀ rí kẹ̀ àwọn jọ lájọṣepọ̀ rí ó lọ́n ṣe máa mú ọmọbìnrin yìí ó bá tún wá pé kó wọn máa jẹjẹ tàná gbé torí pé ẹ̀yin ẹ balẹ̀ ọmọ òun jẹ́ òun máa dúró Sunday àti ìyàwó ẹ̀ wọ́n ti jọ mọ́ má fún lára o ṣáàfi sílẹ̀ nígbà tó jọ dúró sí ó ṣàdúró síbẹ̀ ó ṣe kínní bí ẹ̀ ṣe lọ́pọ̀ ọlọ́pàá nìyẹn ọlọ́pàá tí yẹn máa pè wá wọ́n bá arrest ẹ̀ wọ́n arrest gẹ̀yìn wọ́n mú lọ nígbà tó ń dé police station àwọn ẹgbẹ́ ẹ̀ dé wọ́n ní báwo lọ̀rọ̀ oyún ṣe jẹ́ ó ní òun ló fún òun lóyún Sunday ní òun ó ní ẹ mọ̀ pé ó ní memory lost ó ní òun memory lost ọjọ́ yìí làwọn sọ pé àwọn máa jọ lájọṣepọ̀ nǹkan táwọn jọjọ ń drag ni pé kóun máa lo rọ́bà òun sọ fún pé òun máa lo rọ́bà ó sọ pé rárá kóun máa lo rọ́bà ní àwọn ò tí jọ mọ́ra bẹ́ẹ̀ náà pé òun níyàwó òun àwọn jà ni ó sì sọ pé kìdí kan pé káwọn kan jọ máa ṣe fẹ́ra àwọn lọ ni pé òun níyàwó àtọmọ òun wà níbí báyìí ó ní kò tó sọ fún òun níjọ́ tó wá sílẹ̀kùn tó wá ká nǹkan tóun sọ fún un nígbà tó wá ìyàwó òun wá sílẹ̀kùn wá surprise òun pé táwọn lọ pè wá tó fi wálé ni ló fi ń lé lọ òun tí ṣe anything ni ọ̀kadà fi gbá òun ó ní nǹkan tóun rántí mọ nìyẹn ẹkú òun rántí mọ pé òun ṣàmọ̀ pé òun ṣà ń gbóhùn lọ́hùn wọn ni ó gbọ́ bàtà àwọn ọlọ́kà bẹ̀rẹ̀ sí tọ́ṣù ẹ̀ dáadáa wọn ni kọ̀ǹbọ̀n lájọṣepọ̀ àmọ́ kìnìkan wọ́n tó wá parọ́ àmọ́ wọn náà ṣẹ́yún inú òun ìyẹn ni èmi ṣẹ́yún inú ẹ̀ hospital wọn ti ṣe tẹ́sítì wọ́n ṣàwòrán ṣàdúró wàhálà wọn lọ sí hospital àwọn hospital sọ pé àwọn ò sọ pé èèyàn fún poison o àwọn sọ pé olóògùn fi ṣẹ́yún ni àníró lè pa ẹ sọ pé olóògùn fi ṣẹ́yún ẹ sọ pé wọ́n fún ní poison jẹ ọ̀rọ̀ ìsáàdì iṣu atayọ̀ọ̀yàn débi wípé everybody wàhálà ṣẹlẹ̀ àti ṣeun nígbà tí wọ́n yanjú ọ̀rọ̀ yẹn tán wọ́n ṣàǹgbé kan dá owó padà fún àwọn family Bùnmi àwọn sọ pé àwọn ò lówó lọ́wọ́ wọ́n ní tó bá ti lówó lọ́wọ́ kí wọ́n á béèlì ọmọ wọn arrest ẹ̀ gbogbo tó wọ́n á fẹ́ padà wá láti wọ́n máa ṣe ìwà fàmílétè ìtútù ẹ̀ tó ń wú tẹ́tẹ̀lẹ̀ ó fẹ́ wọ́n máa wù mí báyìí ó ti ẹ̀bẹ̀rù Ọlọ́run o wọ́n ṣàtìmọ́lé ẹ̀yin tèmi ẹ ṣé tí ẹ̀ bá wà dá sọ̀rọ̀ ọ̀rọ̀ èsì tá à ń sọ bọ̀ ó yà mí lẹ́nu gan-an tàbí ó yà mí lẹ́nu ó jọ mí lójú èmi gangan ni mò ń jẹ́ bẹ́ẹ̀ a ti rí 96,000 naira mo sọ fún yín àwọn kọjá 10,000 àwọn kọjá 5,000 a dẹ̀ rí 96,000 naira tó bá ti pé 100 a máa screenshot gbogbo everybody tó fún wa lówó a máa post ẹ̀ ìwọ tó wà lórúkọ ẹ̀ ń bẹ̀ feel free láti comment pé o lórúkọ ẹ̀ ń bẹ̀ free kò sí báyìí ń bẹ̀ tó bá ti pé owó ta kódà tí ò bá pé 1 million tó pé bí 480 tá a fẹ́ fi ṣe nǹkan tá a fẹ́ fi ṣe a máa lọ fi rẹ́ sí yẹn 20,000 a máa fi ṣe 500,000 ṣá
lówó tá à ń wá gangan tó wà important lọ́wọ́lọ́wọ́ báyìí a máa lọ fi ṣe AC yẹn tá a bá ti ṣe sí báyìí gbogbo yín pátá lè máa rí wọ́n ti múná dé o bí mo ṣe náà gùn ṣẹ́rí báyìí àmọ́ mo mọ̀ pé èèyàn láàánú mi ò ní wá yín tì account number náà ni mo ti fi sí ìbáyìí o ìwọ tó tọ̀ ń bá rán ẹ sí mi láti ṣe mí láàánú ó yẹ kí n ti máa make up ojú mi ti máa kọ́ tótótótó kí ẹ máa ti wò nípa àǹtí Ṣeun ti yàtọ̀ wọ́n wá sí mi lára àǹtí Ṣeun ẹ mọ̀ pé gbogbo fídíò tẹ́ ń wò ó ṣe tọ́rọ̀ kò ṣe kọ́bọ̀ tẹ́ bá ti wò dé 1k ni mo ní 55 cents 1000 views tẹ́ ẹ wò tán ni o tí ì ṣe pé ẹ fò lórí o ẹ wá wo iye tí mò ń rí at least oṣù kan a máa rí bí $10 àrí $20 ẹ wá wo iye oṣù kí n tó gbowó oṣù 5 kọ́ yẹn àmọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run every blessed day 3000 naira data kò yí sí ẹ̀yin náà tẹ̀ ń wò náà kò yí sí náà Ọlọ́run ọba ọ̀dọ̀ ní jẹ́ kí owó tán lọ́wọ́ yín láṣẹ Èdùmàrè ẹ̀yin tọrọ jẹ ẹ̀yin tọrọ mu bá a ṣe ń bá a bọ̀ lọ ìtàn yìí fẹ́ parí báyìí ìmú dá iná gara ibi náà ni ó ti parí ọba délé Sunday bá kúnlẹ̀ síwájú ìyàwó mi jọ ń torí Elédùmarè dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ má fi mí sílẹ̀ jẹ́ a máa gbégbé ayé ọkọ àti ìyàwó wa lọ ọmọ rẹ tó lọ fílẹ̀ sọ́dọ̀ ọkọ rẹ̀ yẹn èmi ni mo lọ́mọ náà òun ló fàtọ̀ rẹ̀ bí àmọ́ èmi ni mo ní jọ ń torí Elédùmarè ó máa fìyà jẹ ọdún mọ́mọ náà wà kí n máa tọ́jú ọmọ náà fún un ló bá ní ọmọ tí mò ń sọ Gbénga máa torí ọmọ náà máa ẹ́ńtà mi fọmọ Gbénga lẹ̀ fún Gbénga ṣé ká bí mọ̀ tiwa ọmọ Gbénga ní kì í sọmọ àwọn méjèèjì o ọmọ Gbénga tọmọ ọ̀gá mi ni tí ìbá ṣe sí Ọlọ́run lẹ́yìn ìgbà tọmọ àkọ́kọ́ kú tán òun tó lóyún fún Gbénga òun ò sì mọ oyún oṣù méjì tí dúró lára àwọn kò tó kù ní Gbénga ọba mi òkè kí ló dé tó Ọlọ́run jẹ́ kí òun gbóyún yẹn ó dàbí ohun oṣù 10 tí oṣù lóṣù 11 tẹ́kọ̀ oṣù 11 ló ṣe òṣèlú tó fẹ́ ágíù ọmọ ẹ̀ náà ní everybody máa pè I can see fọmọlẹ̀ fún Gbénga kí ó máa tọ́jú ẹ̀ Gbénga ló lọ́mọ bá ní ókè o ibi tó ti ń gbé káwọn tó máa jẹun bá tún pè wípé ọkọ ọ̀gá ọlọ́pàá wàá mú ìyàwó ló ti ẹ̀pẹ̀ ọ̀gá ló pè ẹ ló bù mí wo ọlọ́pàá ti mú bàbá ọmọ yẹn o ọlọ́pàá ti mú wà ní police station o bí Sunday sì gba fóònù yẹn ìgbà tó ọlọ́pàá wàá mú kí wàá ní kó ṣe kó máa bọ̀ ní police station kó wá máa yín jà ní àbíkọ́ ló bá yín gbọ́kọ yín lẹ̀ ẹ lọ yanjú ẹ̀ pẹ̀lú ọkọ yín àṣé wà bọ́mọ ọṣẹ́ sùn ò bọ́mọ ọṣẹ́ sùn àṣé gbogbo ohun tó ga ti ṣe àṣé ń padà bọ̀ wá tẹ̀ ọ́ àṣé kan náà àwọn ọmọọṣẹ́ yẹn ti lóyún ọmọ yẹn ẹ jẹ́ ń já yín sí ètò yìí ti fẹ́ parí báyìí àmọ́ tá a bá sọ kó yéra wa kò ní yé yín nígbà tó ń débẹ̀ ọmọ yẹn ó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn àmọ́ ọkọ ọ̀gá ó ti tún ká bá a lájọṣepọ̀ bí ẹ̀mẹ́ta tọ́gà sí mọ̀ tó ọmọ náà sunkún kódà nígbà tọ́gà mọ̀ ọ̀gá bí ọmọ náà kó má sọ fẹ́ni kankan ọmọ náà ṣe kúrò tó padà sí ilẹ̀ Haúsá tí wọ́n ti mú wá ilẹ̀ Haúsá tó padà lọ yẹn ló ti wá bímọ sọ́hùn ẹni tó wá ń fẹ́ lọ́hùn ó tún lọ bá ìyẹn ní bá lájọṣepọ̀ ó wá bímọ sọ́hùn ọmọ tó wá bí yẹn kò mọ̀ pé Gbénga òun ló lọ ọmọ nígbà tó pẹ́ díẹ̀ tó ti pé bí ọmọ ń dàgbà bí ìkọ̀kan ẹ mọ̀ there is something tó pé máa wọ̀ pé àwọn ọmọ yìí kì í ṣe ọmọlé wa àmọ́ bẹ́ẹ̀ Haúsá ni ẹni tó fẹ́ lọ́hùn bẹ́ẹ̀ Yorùbá ni àṣà mọ̀ wọ́n ṣàní pé wọ́n bá ní pé báwo ló ṣe jẹ́ ló bá rojọ́ fún ọ pé ibi tóun ti lọ kọ́ṣẹ́ o ọkọ ọ̀gá àwọn bóun sùn lẹ́ẹ̀mẹ́ta wípé ọ̀gá àwọn dẹ̀ mọ̀ ọ̀gá àwọn bẹ̀ wọ́n bó ṣe dé nìyẹn wọ́n gbéyàwó wọ́n gbọ́kọ àmọ́ torí àwọn ọmọ kéékèèké tó wà nílẹ̀ ọmọ ìyẹn tí yẹn gbé wá ọmọ ọdún kan àbọ̀ tó yẹn gbé wá lọ sọ pé kó má mú lọ nítorí pé àti tọ́jú ọmọ ó ṣe ní pé ó ṣe lọ sí police station ni pé wàá gbọ́ ọmọ yẹn o wọ́n ti wá mú o bí yẹn ṣe lọ gbọ́mọ ẹ̀ nìyẹn wọ́n bá dé police station ni bàbá ọmọ sọ pé ó bọ́ wọn sùn lẹ́ẹ̀mẹ́ta ní ẹ̀ẹ̀mẹ́ta ó wá jẹ́ àwọn bíi uniform máa ní ọkọ tí ìyẹn fẹ́ èèyàn wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ẹ bá sùn lẹ́ẹ̀mẹ́ta yóò bára ń bá sá bọ́ ṣe gbọ́kọ̀ nìyẹn gbírígbírí wọn ti ìdájọ́ ẹ̀ bẹ́ẹ̀
ó dé Àbújá láti ìgbà yẹn ó ti lọ sí Àbújá wọ́n ní pé ó tó padà tẹ ìlú Èkó padà ó lẹ́yìn ọdún 10 ni tó ṣe gbé lọ yẹn wọn ò lọ kóòtù àwọn fámìlì ò lọ tí yẹ ti ẹ̀tẹ̀ta ni anybody ò tẹ̀ta ìyàwó ẹ̀ gan ṣẹ̀gbọ́n ó gba kámú ni ó jẹ́ after 10 years kó tó padà wá ìyàwó gan tó lóun fi sílẹ̀ ó ti lọ fẹ́kùnrin mi wọ́n ní ìyàwó ẹ̀ ti lọ fẹ́kùnrin mi kò tiẹ̀ anybody ò dúró dè ó lo 10 years níbẹ̀ yẹn náà ọmọ tẹ̀tí àwọn yẹn tẹ̀tí àwọn ní àwọn tẹ̀tí àwọn ti move on pẹ̀lú ayé àwọn òun ti padà bímọ fọ́kọ òun àwọn ti wà ókè kí ni wọ́n fẹ́ fàyọ ní ọ̀rọ̀ ẹ̀ ni wípé ẹ wá wo ìrìn àjò táwọn rìn ọjọ́ tó ń pàdé ọkọ òun tó ń pàdé ẹ̀yìn tó lóun láìkè òun yẹn kóun ti wá gbà fún káwọn ti wá fẹ́ra normal ṣe mọ̀ pé wàhálà yìí ò ní ṣẹlẹ̀ ọmọ méjì ló ń bí fún ọkọ ọ̀gá òun ọmọ méjì ló bí fún ọkọ ọ̀gá òun àkọ́kọ́ kú òun tó kúrò ń bẹ́tàn òun mọ̀ pé òun ti lóyún ẹ̀sìn náà ọmọ yẹn ní ìsìn báyìí bó ṣe ti rẹ́wọ̀n yìí báyìí torí wọ́n lọ síbẹ̀ gbogbo Àbújá ni wọ́n pòjì wọ́n ní wọn ọ̀rẹ́ tó jọ Gbénga ń bẹ̀ wọ́n ní wọn ọ̀rẹ́ tó jọ Gbénga ń bẹ̀ so wọ́n lọ ìgbà tí wọ́n jẹ sí rí ó ti change orúkọ ó ti bẹ̀rẹ̀ sí ní orúkọ Sunday ní Sunday mẹ́ anybody jẹ́ lè mọ̀ yìí pé òun kọ́ ló ní ọmọ yẹn ni àwọn dẹ́ kó ládùúgbò bí táwọn gbé tẹ́lẹ̀ ọkọ òun ṣọ́ọ̀bù ọkọ òun sì wà ń bẹ́ o ó tún lọ rẹ́ni ṣọ́ọ̀bù síbò ó tún lọ ṣọ́ọ̀bù mi síbò mí ni àwọn tẹ̀ ti kó lọ lé àwọn ti wà ókè kódà táwọn tó ń ṣe bá mi sọ̀rọ̀ lé ní ìbáyìí òun ti kúrò ní ẹlẹ́gbẹ́ pé kí la fẹ́ jẹ torí pé òun àtọkọ òun tó ń bá sọ àdúgbò yẹn fẹ́ everybody wọ́n máa ti mọ ẹni tó ń sọ̀rọ̀ torí nínú sex àwọn jọ ń rán táwọn ṣe ti wá fi ọkọ òun pé ọkùnrin máa ń disappoint obìnrin pé ó ti máa ń jọ́kọ̀ sọ fún ẹ pé ṣe bí kinní kan ó ló kàn òun ever sorry òun ṣe mọ̀ pé ìfẹ́ tó jẹ́ ìfẹ́ òótọ́ ó wà ìfẹ́ rọ́dẹ̀ wà ọlọ́kọ̀ òun kò ever sọ pé ṣe bí ìwọ náà ṣe bó ṣe kinní kan ó ní kò ever sorry di sí yìí ọkọ òun gbé òun bí ẹyin ni so bó ṣe jẹ́ nìyẹn èyí tí wọ́n ṣe ọmọ Àkànjí ẹ kú àmójúbà ìtàn tuntun máa bẹ̀rẹ̀ lẹ́ni o máa bẹ̀rẹ̀ lẹ́ni ẹ jẹ́ gbọ́dọ̀ wò ó torí pé first episode báyìí mo gbọ́ pátá ẹ ní ìwò ẹ máa káwọ́ kan ẹ máa wò ó lè yìí ẹjọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ní ẹjọ́ nítorí Olódùmarè ẹ bá mi dá sọ̀rọ̀ èsì bí mo ṣe ń sùn yóò tẹ́ mi lọ́rùn